According to the Constitution, I have 412, I have 424. Combining the two constitutions together, it gives us what? Unity and faith, peace and progression. Ẹ jẹ́ kí n wá sọ Yorùbá. Mo sọ, ẹ ṣe bòlí àná ni ó tù. Ṣé rí oníbàárà mi? Èèyàn jẹ́jẹ́ ni kò lè pààyàn. Níbi tó jẹ́ tùgbé, ní Landlord Association ti wá, àgbàdìrì la máa ń pè. Bàbá rẹ̀ làgbàdìrì. Olúwa mi, ṣé lọ́yà lélẹ̀ ni àbí Láyé Wàsàbí tó kàn káàsìkúùsì? Ṣé ibi ṣe ń parọ́ bíi Láì Muhammed tó kó sí jákẹ́ẹ̀tì àti Láìdé Bákàrè? Hey, y'all, come look at this. Mo gbọ́ sí mo wọṣọ ajídára lọ sí book launch mi ni. Ẹ mọ̀ wẹ̀. Ọ̀gbẹ́ni ilé yín jìnnà. Lẹ́yìn atótónu agbẹjọ́rò méjèèjì, ilé ẹjọ́ rí i pé ìwọ ọ̀gbẹ́ni Kàmọ́ Ayámọ̀sán ò jẹ̀bi ẹ̀sùn tó fi kàn án.